orí adé mo kí yín kú jókòó ẹ ṣe tẹ́ wà ń bí ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan ibi tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ǹtì bá wà kò sí ọba náà ó ní láti dìde fún gómìnà tàbí fún pírẹsidẹ́ǹtì ẹ dìde. ẹ jókòó. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tá a tó mọ́ wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń lọ ó náà ni ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan ààrẹ Olusegun Obasanjo èyí tó sọ níbi ayẹyẹ kan léyìí tí àwọn lọ́balọ́ba àwọn orí adé nílẹ̀ Yorùbá tí wọ́n péjú tí wọ́n pèsè sí. Kí ni bàbá sọ? Báwo ni bàbá Olusegun Obasanjo báwo ló ṣe báwọn lọ́balọ́ba yìí sọ̀rọ̀? Kí ni bàbá sọ gan tó wá dìran tó di tó kálukú ń gbà bẹ nígbàgbọ́ ọtí lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì? Eléyìí lágbára o. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá sọ, bàbá Olusegun Obasanjo, kẹ́ ẹ gbọ́ bó ṣe bá àwọn lọ́balọ́ba yìí bó ṣe bá wọn sọ̀rọ̀ àwọn orí adé nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n lẹ́yìn tí mo bá mú fídíò tí bàbá Olusegun Obasanjo tí mo mú wá fún yín tẹ́yìn náà rí bó ṣe bá àwọn lọ́balọ́ba yìí sọ̀rọ̀, ẹ wàá jẹ́ ká mọ èrò tiyín àti ìwòye tiyín gan lórí rẹ̀. Àti wípé lẹ́yìn tí mo bá tún mú fídíò bàbá yìí wá fún yín, lára àwọn tí wọ́n ti ń sọ̀rọ̀ tí àwọn náà ti ń fi ìwòye tiwọn àti èrò tiwọn hàn lórí ọ̀rọ̀ tí Olusegun Obasanjo ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan tó tún jẹ́ ọmọ Yorùbá. Nígbà tí n bá mú ọ̀rọ̀ tó sọ wá fún yín tán, màá tún mú fídíò Yinka Tnt èsì tó fún bàbá Olusegun Obasanjo, èsì tó fún bàbá padà, màá mú wá fún yín, ẹ gbọ́ ẹ sì rí wò. Lẹ́yìn tẹ́ bá gbọ́ méjèèjì tán, tẹ́ bá wo fídíò méjèèjì tán, màá fẹ́ kẹ́yin gan fúnra yín tẹ́ ń wò mí tẹ́ dẹ̀ ń gbọ́ mi, màá fẹ́ kẹ́ ẹ fi èrò tiyín àti ìwòye tiyín kẹ́ ẹ fi ṣọwọ́ sí wa lórí fídíò yìí nísàlẹ̀ comment. Ẹ̀yin lọ́balọ́ba orí adé mo kí yín kú jókòó ẹ ṣe tẹ́ wà ń bí ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan ibi tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ǹtì bá wà kò sí ọba náà ó ní láti dìde fún gómìnà tàbí fún pírẹsidẹ́ǹtì ẹ dìde. Ẹ jókòó. Ẹ jọ̀ọ́ nílẹ̀ káàárọ̀ oòjíire nǹkan méjì là ń bọ̀wọ̀ fún among others. Age ọjọ́ orí àti ipò gómìnà ní ipò tójú tí ẹ ní ọba lọ nígbà tó bá ṣe gómìnà tó bá ṣe gómìnà mọ́ even nígbà tí mo ṣe president mo ń dọ̀bálẹ̀ fọba ṣùgbọ́n tí n bá wọ yàrá ọba ó dọ̀bálẹ̀ fún mi. So ẹ jẹ́ kí a gbé àṣà wa ká gbé lárugẹ. Ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Yinka Tnt, ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín. Bá mi Ọbásanjọ ẹ rasa o, ẹ kú kára ó le o, kẹ pẹ́ láyé o, kẹ má dàgbà òṣì, kẹ má dàgbà àyà, bó ṣe wò kẹ pẹ́ tó láyé ẹ ní fojú sunkún ọmọ. Àmọ́ bá mi ní tẹ́ ṣe nínú fídíò yìí ohun tó pààyàn lẹ́kún ni.
inte ṣe nínú fídíò yìí àbùkùn lẹ fi kọ àwa Yorùbá ẹ sọ àwọn ọba wa di èèyàn bẹ́túẹ́ ẹ sọ wọ́n di ẹni tó ní adé lórí tí ò láṣẹ lẹ́nu ẹ sọ wọ́n di ẹni tó nílẹ̀kẹ̀ lọ́rùn tí ò ní ìmọ̀ràn ẹ sọ wọ́n di ẹni tó ní ọ̀pá àṣẹ ṣùgbọ́n tí ò tó láti pàṣẹ èyí tẹ́ ṣe yìí ó ní tí àwọn Yorùbá máa ń pè ní èṣì lẹ dálé àwọn ọba wa èṣì lẹ dálé Yorùbá ẹ tú àṣírí Yorùbá sí gbòòrò ni ẹ̀yin náà sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín ẹni ẹ ti dọ̀bálẹ̀ fún ọba rí ẹni ṣùgbọ́n ọba tẹ́ ẹ bá dọ̀bálẹ̀ fún níta ẹni tó bá wọnú ilé ẹni òun á dọ̀bálẹ̀ fún yín bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìyàwó ọba lè gbọ́ba létí nínú ilé ṣùgbọ́n tó bá déta kò gbúdọ̀ gbójú wo ìdá ọba bó ṣe yẹ kó rí nìyẹn nítorí wípé ọba ba lórí ohun gbogbo ọba ba lórí president ọba ba lórí governor ọba ba lórí ẹnikẹ́ni nítorí iyì lọba forí bíbẹ́ ṣe ìran ọba kan kì í mẹ̀jẹ̀ kí wá ní iyì tí ọba ní adé orí la fi mọba ìrùkẹ̀rẹ̀ la fi mọ ìyànrùn la fi mọ ìjòyè ìrùkẹ̀rẹ̀ ni ọ̀pá àṣẹ tá gbélé ọba lọ́wọ́ àmọ́ èyí tẹ́ ṣe yìí ẹ dójú tì àwọn ọba wa ẹ dójú tì ilẹ̀ Yorùbá pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ yìí nítorí ọba in English is king àbí queen ọbabìnrin kò sí tí king of England bá wọ ibikíbi wọn ò bí anybody rẹ̀ kó má dìde dúró king of England ò ní wà nínú ibì kan kí president wọbẹ̀ kó wá sọ fún president kí pé president wá ní kí king of England dìde fóun kò jẹ́ ṣẹlẹ̀ kí ni Táyé fi ṣorí tí Kẹ́hìndé ò fi ṣorí ibi òyìnbó tá à ń sọ ló yàtọ̀ síra wọn kí ló dé bàbá tẹ wá wọ àwọn ìgbà Yorùbá báyìí nílẹ̀ ṣé a máa jẹ́ ikú bàbá yèyé ọba tó wàjà lánàá ṣé ẹ máa ní kó dìde nítorí president wọlé àbí governor wọlé àbí ọba àná okùn adé ṣíjú adé kọ́lọ̀ túbọ̀ dẹlẹ̀ fún wọn ṣáwọn lẹ máa ní kó dìde nítorí president wọlé bàbá ń bẹ̀yìn àgbàlagbà lẹ sọ wípé ibi tá a bá ti pè ní orí ẹnìkan kì í fi tẹ̀lẹ̀ bẹ́yìn bàbá wa bá wá fi ibi tí wọ́n pè lórí tẹ̀lẹ̀ kí lẹ wá fẹ́ káwa ọmọ gangan ṣe àwa ń sọ pé àwọn ọba wo ò níyì mọ́ bẹ́yìn ò bá tiẹ̀ lówó tó bá wà nípò ọba ó yẹ ká fi ọ̀wọ̀ ọba wọn àìlówó lọ́wọ́ òpàyàn lórúkọ dà Mr àbí Mrs wọn ní fi sí ẹ̀yin àgbàlagbà tó yẹ ká bá níbi tí ẹ ti ń gbé àṣà lárugẹ níbi tí ẹ ti ń encourage àwa ọmọdé láti bọ̀wọ̀ fábá ọba láti má fi ọwọ́ pa idà olójú mọ́lẹ̀ ṣùgbọ́n tí ìpínlẹ̀ bá bàjẹ́ kí ló dòdòdó fẹ́ ṣe nígbà tí ẹ̀yin bá disgrace àwọn ọba wa openly báyìí kí lẹ fẹ́ káwa tí a ò tán bí tẹ́ pé lánàá ni wọ́n bí wa tá a mọ àṣà púpọ̀ tá a mọ kí lẹ fẹ́ ká ṣe ẹ sọ àwọn ọba wa ẹ tọ́jú wọn mọ́lẹ̀ bàbá ẹ fi ojú àwọn ọba wa ráre ẹ tẹ ilẹ̀ Yorùbá lójú mọ́lẹ̀ bàbá yìí tẹ́ ṣe yìí ó ní àgbà kì í wà lọ́jà kò rí ọmọ tuntun wọ́ èyí tẹ́ ṣe yìí tó yẹ káwa ṣe kẹ́ bá wa wí rèé èyí tó yẹ káwọn ọmọ kéékèèké ṣe kẹ́ bá wa wí rèé ẹ wo ọjọ́ náà lọ́hùn àná ọba Bìní ṣé ọba Bìní ló máa jókòó bàbá tẹ́ máa ní kó dìde bẹ́ẹ̀ èyí tẹ́ ṣe fún àwa Yorùbá yìí ò dáa ó dẹ̀ ń gbomi ẹkún lójú mi bàbá kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ n tó lè mú ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ lè dọ̀bálẹ̀ forí adé that means pé orí adé yẹn ẹni tọ́lọ́run bá ti yàn sípò ọba Olódùmarè ló gbé síbẹ̀ àwọn igbarúmọlẹ̀ ló gbé síbẹ̀ òòṣà òkè ló gbé síbẹ̀ igbákejì Olódùmarè ni kò yẹ ká wá yẹ̀yẹ́ wọn báyìí bẹ́ẹ̀ ṣe ṣe níta gbangba ọba Yorùbá bàbá ọba bá lórí ohun gbogbo ni ọba ju ohun gbogbo lọ wọ́n ní àṣẹ tí ọba bá pa kò sí ẹ̀dá kan tó yẹ kó yí padà tó ti lè jẹ́ pé àwọn ọba tó wà nílùú tá a wà yìí kò sí wọn lè wà níbì kan kéèyàn kan kí prime minister ní òun wọbì kan ọba láti king láti dìde fóun kò síbi tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ bàbá kí lẹ sọ Yorùbá dà ṣé ó mì pé àwọn ọba wa ò tiẹ̀ ní nǹkan kan wọn ká má pọ́n wọn lé wọn lẹ́kànlé kankan lára ni ṣé nǹkan tí wọ́n wọ̀ sórí ó mì pé ká má pọ́n wọn lé nígbà tẹ́yìn bá ń ṣe báyìí ọ̀nà ọ̀dà táwọn èèyàn ò ní fa ojú àwọn ọba yìí ráre ọ̀nà ọ̀dà tí àwọn èèyàn ò ní fi wọ́n wọ́lẹ̀ ọ̀nà ọ̀dà táwọn èèyàn ò ní fi tí wọn ò ní sọ pé wọn ò jámọ́ nǹkan kan ẹ̀yin tó yẹ kẹ́ ẹ gbé àṣà wa lárugẹ
ẹ̀yin tó yẹ ká máa wò ní àríkọ́ṣe nínú bí ẹ ṣe ń pọ́n àwọn ọba wa lé, ẹ̀yin náà tún wá mú àwọn ọba wa ẹ tún wá déṣìlé wọn nígboro ayé, ẹ tún fi ojú wọn wọlé rí rẹ́dẹ̀rẹ́dẹ́ báyìí. Bàbá kò dáa, ibi gẹ́rẹ́dẹ́ là ń bá gbà. Nígbà míì àwọn máa ń gbáwo nígbọ̀wọ́, ọ̀rọ̀ ilé nígbà míì èèyàn kì í tú síta. Ká tilẹ̀ wá jẹ́ pé ẹ fẹ́ correct àwọn ọba yìí, kì í ṣe ní gbàgede bàbá, kì í ṣe lójú wọn ní màjèṣí ò gbúdọ̀ tójú kinní kan kú, àbí àwọn náà ṣe ń sọ wípé àwo ló ń gbáwo nígbọ̀wọ́, báwo bá gbáwo nígbọ̀wọ́ àwo atẹ àwo àyà yìí tẹ̀yìn ṣe yìí, àti jẹ́ kí àwo àwọn ọba yìí tẹ̀yìn yìí, àti jẹ́ kí wọ́n fojú wọn gbolẹ̀ lélẹ́yìí, àti jẹ́ kí wọ́n ka wípé àwa Yorùbá ò jẹ́ nǹkan kan. Eléyìí ò lè ṣẹlẹ̀ sí ọba Hausa, kò lè ṣẹlẹ̀ sí ọba Benin, kò lè ṣẹlẹ̀ sí àwọn ọba kankan. Àbí ṣé okùn adé síjú adé ọba ló máa wọ bì kan, àbí ọba Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ lè máa ní kó dìde. Ọba lọba ń jẹ́, àmọ́ pé àwọn first class ọba wà, but adé ò yàtọ̀ sí adé. Àmọ́ pé àwọn ọba kan jẹ́ first class, gbogbo ọba ló ń wọ̀ pẹ̀bí, àti kékeré ọba àti àgbà ọba, gbogbo wọn náà ń wọ̀ pẹ̀bí. So ọba ẹni tó bá ti pè lọ́ba ọba ni, ibi tó bá ti pè lórí ẹnìkan ò gbọ́dọ̀ fi tẹ́lẹ̀. Àmọ́ ètò ẹ̀ṣẹ̀ yìí bá mi, ẹ forí àwọn adé tẹ́lẹ̀ ni o, ẹ yẹ̀yẹ́ àwọn ọba ni o bàbá, ẹ dẹ̀ yẹ̀yẹ́ àwa ọmọ Yorùbá. Ó jẹ́ ohun tó bàyàn nínú jẹ́. Kò yẹ kẹ́ sọrú nǹkan báyìí níta gbangba bàbá mi. Tí ńgbà tẹ́yin bá sọrú eléyìí, kí ni káwọn ọmọ kéékèèké ṣe? Àwọn ọmọ tó máa gba ìtàn lọ́wọ́ yín, ìtàn wo lẹ fẹ́ sọ fún wọn bá mi? Ìtàn wo lẹ fẹ́ pa fún wọn bá mi? Bá mi kò yẹ kẹ́ ṣe léyìí níta gbangba. Fún àwọn ọba ládéládé tí wọn kì í ṣọmọdé. Àmọ́ ṣá o, mo mọ̀ pé ẹ fàgbà rẹ́ wọn jẹ ni o. Àmọ́ nígbà míì tíyàn bá máa fi àgbà rẹ́ àwọn èèyàn jẹ, èèyàn lè fàgbà rẹ́ wọn jẹ nígbà tó bá ku ẹ̀yin nìkan, nígbà tí ò bá sí èèrà létí abọ́, nígbà tí kò bá sí tọwọ́ bá pa tẹ̀sẹ̀ pa tó já àárín yín nìkan, kì í ṣe ní gbàgede. Ẹ má gbàgbé pé nǹkan tẹ́ ẹ sọ yìí àwọn èèyàn àwọn interpret ẹ o, àwọn èèyàn wọ́n change sí English o. Ẹ má gbàgbé o, ìlú tá a wà yìí, wọ́n á rí bá ṣe ń treat àwọn ọba wa o. Ọba ò yàtọ̀ sọ́ba o. Ọba ní king of England, king of kinní kan, ọba of Lagos, ọba of kinní kan. Ọba ò yàtọ̀ sọ́ba. Èyí tẹ́yin ṣe fún àwọn ọba Yorùbá yìí, wọn ò ní ṣe fún ọba wọn nílùú yìí. Mo dẹ̀ mọ̀ pé àwọn ìlú kan ò ní ṣe fún àwọn ọba wọn. Kò yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ bá mi, kò yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ o. Lótìtọ́ ẹ lè fàgbà rẹ́ àwọn èèyàn jẹ. Àgbà lóòótọ́ àgbà máa ń rin ọmọdé jẹ ni, but nígbà míì irú ń tẹ́ ṣe yìí ní gbàgede bàbá. Mi ì sọ pé kù díẹ̀ káàtó o, mi ì tó bá yín wí o, ó kéré sí ẹnu mi o bá mi, mi ì tó bá yín wí. Àmọ́ mi ì dẹ̀ sọ pé ẹ bá má ṣe bẹ́ẹ̀ o, àmọ́ mi ì sọ pé nǹkan tẹ́ ṣe pé mo tó láti bá yín wí àbí mo tó láti sọ pé kò dáa o. Àmọ́ mo fẹ́ kẹ́ ẹ dàárò nígbà tó bá ku ẹ̀yin nìkan, pé ṣé kìí ṣe wípé ẹ déṣì lé Yorùbá, ẹ déṣì lé àwọn ọba wa, ẹ fi àwọn ọba wa lé àwọn èèyàn lọ́wọ́ láti má regard wọn, láti má respect wọn, láti ṣe wọn bí èèyàn bẹ́túẹ́, bíi pé adé tẹ́ ẹ gbé sórí yìí o, fìlà lásán ni, kò sí nǹkan kan bẹ́ẹ̀ o. Ìrùkẹ̀rẹ̀ tẹ́ ẹ mú sáwọ́ yẹn o, igi lásán ni, kò sí nǹkan bẹ́ẹ̀ o. Ìlẹ̀kẹ̀ ọrùn yín o, okùn lásán ni, kò sí nǹkan bẹ́ẹ̀ o. Tí èmi lérò pé ìtumọ̀ nǹkan tí èmi lérò pé kẹ́ ẹ lọ dárò pé ṣé kì bá ń ṣerú ìtumọ̀ tẹ́ ẹ sọ nìyẹn. Torí wípé látàyé báyé káwa yìí tó dáyé láti bá wípé ọba bá lórí ohun gbogbo, orí ohun gbogbo, president wà nínú ohun gbogbo, governor wà ní orí ohun gbogbo, ilẹ̀ wà ní orí ohun gbogbo, àwọn èèyàn tó ń gbé náà wà lórí ohun gbogbo. Wọn ò yọ ẹnìkan lẹ̀, wọ́n ní ọba bá lórí ohun gbogbo, tó mì wípé kí là ń fọba pè? Ọba o, ọba ni aláṣẹ. Ohun tó lè mú yín dọ̀bálẹ̀ pẹ̀lú iwú lórí, pẹ̀lú ọjọ́ ogbó fún ọba kan,
ó ní láti jẹ́ pẹ̀lú bí Ọlọ́run ṣe kẹ́yìn tó láyé ó ní láti jẹ́ wípé ọba ba lórí ohun gbogbo ni nígbà tá a dẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ bàbá ṣé ohun tẹ́ ẹ sọ yìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ bá mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀.